ẹ̀yin èèyàn wa, bí announcement tó bá jẹ́ ìkéde, ìfilọ̀, tí report tó jẹ́ ìhìn, ìròyìn, ròyìn, ìsùn. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún publication? Bí ọ̀rọ̀ Yorùbá fún announcement tó bá jẹ́ ìkéde, ìfilọ̀, tí ọ̀rọ̀ Yorùbá fún report tó jẹ́ ìhìn, ìròyìn, ròyìn tàbí fìsùn. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún publication? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún publication? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala àríwísí. Bí ẹ bá fẹ́ràn ohun tí à ń ṣe, tí ẹ sì fẹ́ kí àwọn ẹlòmíràn náà kí wọ́n mọ ohun tí à ń ṣe, kí wọ́n lè darapọ̀ mọ́ wa, ẹ bá wa tarí fọ́nrán yìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn olólùfẹ́ yín, àwọn ọ̀rẹ́ yín, àwọn alábàágbé yín àti àwọn ẹbí yín, kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa, kí a jọ máa gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun, a dúpẹ́.